ẹ̀rí máa já mi sórí. ẹni tí ẹ̀ ń wò ní ẹni tó ní mọ́tò tí àwọn Fúlàní da màálù tó kọlù nígbà tí wọ́n ń bọ̀ láti ra. ẹ̀rí máa já mi só ibi tá a ti sanwó. ẹni tí ẹ̀ ń wò ní ẹni tó ní mọ́tò tí àwọn Fúlàní da màálù tó kọlù nígbà tí wọ́n ń bọ̀ láti rálì ní Àkúrẹ́. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ní pé ká má jìyà gbé, pé ẹ ràn wọ́n lọ́wọ́. Ìwọ̀nba tó wà ńlẹ̀ náà ni a fẹ́ kó lé wọn lọ́wọ́ náà, ìpé ká fi máa bá mọ́tò lọ. Aláàjì ó bá wa present ẹ̀. Aláàjì ẹ fún wọn ká tó. Ẹ̀tì owó náà ni wọ́n kó fún yẹn 140,000 ni wọ́n kó fún wọn pé kán fi lọ máa bá iṣẹ́ lọ ná. So ẹ ṣé gan ni Aláàjì àdúgbò. Ẹ bá wa kí pàápàá jùlọ olóyè Sunday Igboho àti àwọn ọmọ Yorùbá tí wọ́n kún yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ owó yìí. À ń gbọ́ yín o. Ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ àti Aláàjì pàápàá jùlọ bàbá wa Sunday Igboho. Mo dúpẹ́ lọ́wọ́ nítorí pé wọ́n mú lérí wọn dẹ̀ mú lérí iṣẹ́. Nítorí pé nǹkan báyìí ó máa ń ṣẹlẹ̀ pé ẹlòmíì yóò dàda yàn ni. Àmọ́ wọ́n dúró tì mí tán. Wọ́n lè sọ pé àwọn máa ṣe, wọ́n dẹ̀ mú lérí iṣẹ́. Nígbà tí incident yẹn ṣẹlẹ̀, wọ́n ní kí n máa gbé mọ́tò bá sílé ọ̀dọ̀ àwọn. Pé tó bá yẹ pé àwọn á ṣe, wọ́n dẹ̀ ṣe, wọ́n mú lérí wọn. Mo dúpẹ́ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Nǹkan tá à ń jà fún yìí, Ọlọ́run á jẹ́ kó bọ́ sí i. Àmín. Ẹ bá a ṣàdúrà fáwọn ọmọ Yorùbá lókè òkun pátápátá. Gbogbo ọmọ Yorùbá pátápátá lókè òkun, láti òkè òkun sí gbogbo ilẹ̀ pátápátá. Ní bàjẹ́ ẹ̀ṣẹ̀ ní fúlẹ̀ ẹ̀gbà o. Wọ́n ní ẹ máa lo eléyìí lọ ná ni o. Wọ́n ní kí n máa lo eléyìí lọ. Ẹ máa lò ó lọ ná. Èmi ò tún kún lágbára Ọlọ́run. Tẹ́ fi yanjú ọkọ̀ tán tí ó fi dúró re dáadáa. Ìṣọ̀kan Oòduà TV. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá o. Àní fi rú eléyìí gbà o. Ó dàbọ̀. Ó náà lẹ ti rí yẹn bá a ṣe kó owó fún arákùnrin tí Olódùmarè kádàrá kó ní mọ́tò tí ó kù díẹ̀ kó parẹ́. Arákùnrin náà lẹ rí yẹn nígbà tá a kówó fún. Ìdùnnú ṣubú layọ̀ torí ọ̀rọ̀ tí òro kan ní. Ẹni tó ti ń ronú pé bó lòun ṣe fẹ́ ṣe ọkọ̀ yìí, mọ̀lẹ́bí òun ò rò ń jẹjẹ mọ́. Ọlọ́run yaya ẹni ó daya láya, kọ́mọ ẹni ọmọ dọ́mọ ọlọ́mọ. Àmọ́ àdúpẹ́ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire tọ́lọ́run gba ọwọ́ yín tó fi dẹ́rìn pẹ̀kẹ́ arákùnrin lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀rín ò ní tán nínú ilé yín láṣẹ lọ́wọ́ Olódùmarè. Ibi tó tún wá kù sí, ẹ dákun, a ṣètò nílò ìrànlọ́wọ́ owó. Ẹ máa bá wa gbọ́nwọ́ sí i. Nọ́mbà tẹ́ lè pè wá sí, WhatsApp nọ́mbà tẹ́ lè pè wá sí, ẹ ti mọ̀ ọ́. Tẹ́ ẹ bá wá mọ̀ ọ́, ó ní lọ lábẹ́ móhùnmáwòrán yìí. Ìṣọ̀kan ọmọ Oòduà TV. Ẹ̀yin tẹ́ ẹ ti náwó sí wa, a dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ni. Àbùdí ń tolókun, àbùdí ń tọlọ́sà, àpò sàṣàmùrà ò gbẹ́rí, àpò yín ò ní gbẹ láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Ìṣọ̀kan ọmọ Oòduà TV ẹ mọ̀ bá ń ṣe àìtó. Níbo ni mò ń lọ lálẹ́ yìí? Mò ń re ilé Ìbà Gani Adams. Torí wípé ẹ̀ṣẹ̀ kan kì í dédé ṣẹ́. Ẹ̀ṣẹ̀ kan kì í dédé ṣẹ́. Ìlù tá a bá sì lù, ń gángan ní gángan, tá a bá lù ní gángan máa ń sọ ọ́ bọ́ta, kò lè sọ ń tá a lù. Iná fi sọ pé fèrè tá a bá fọn fọ́bọlọ̀bọ̀ fọn jáde padà. Arákùnrin omi ata tí gbogbo èèyàn ń pè ní omi ata Gani Adams tó jẹ́ coordinator OPC ní Ìṣẹ́rí ní ìpínlẹ̀ Èkó. Ojúmọ́ gbà mí tì fún ọ. À ń jèkúrú ọ̀ràn pé kó tán. Ìwọ wá sẹ́nu gbàgàdà, o tún gbọ́nwó ẹ̀ sáwo. Kí ló dé?
wọ́n wá pè yín lóní fún ràdàràdà ẹ sì gbìyànjú kẹ́ ẹ pa fún yín mọ́. Ẹ sọ fún mi, ǹjẹ́ olóyè Sunday Ìgbòho sábú Ìbà Gani Adams ni? Níbo láti sọ̀rọ̀ àlùfàǹsá sí Ìbà Gani Adams? Ká mú tẹ̀gàn kúrò ká tó fi tẹ̀gàn kan, bá a bá ń pèèyàn ní bàbá kì í ṣe pé jù yàn lọ. Èèyàn a máa pàbúrò ẹni ní bàbá tó bá ti jẹ́ pé ipò tó Olódùmarè gbé sí. Bá a bá wọjọ́ orí olóyè Sunday Ìgbòho, bàbá ti lé ní 50. A ṣe golden jubilee lọ́dún tó lọ yìí October 10. Ìjọ wa tọ́ ọ̀rọ̀ sẹ́nu àwọn kan arándanrandan, ẹ̀yin tẹ́ ẹ̀ rí èèyàn bí yín, ẹ̀yin tẹ́ ẹ̀ níran, tẹ́ ẹ̀ rí èèyàn bí yín. Sọ̀rọ̀ wa tọ́ sí ọ lẹ́nu ni wọ́n lẹ́ni tí ọ̀dà sọ fún ni tọrùn rẹ̀ là á kọ́kọ́ wò. Ó jókòó sórí àga tó bá fẹ́ tí ká ní ọmọ ọkọ rẹ̀ níwọ ọmọ Oòduà People's Congress àbí coordinator wèrè àdánwò lán ló jẹ. Ká ní wọ́n fẹ́ ṣe bí ọmọ Oòduà ni. Àrònú rẹ̀ àtọ̀dọ̀fin kó tó bọ́ sórí ayélujára kó tó máa wí kẹtàn. Àwọn tá à ń wí fún yín náà ni ẹ ní ìdánilẹ́kọ̀ọ́. Làákà yín ò kún tó. Ẹ kàn wò àbí ẹni tí wọ́n ti tẹ kórópọn ẹpọn rẹ̀ fọ́. Bẹ́ẹ̀yẹn bá lóun òṣogùn kàfẹ́ ẹni tí ó jẹ òní yé béèrè. Bàbá ní pé ká jẹ́ kí àlàáfíà ó sinmi, ká fààyè gba ìṣọ̀kan ìfẹ́, kì í ṣe pé bíi kí ọ̀pọ̀lọ́ tí ò tó nǹkan kan wá máa sẹ́yìrì sí ìyànlá. Inú àmọ́ tí ń tẹ̀lé olóyè Sunday Ìgbòho miata, tó bàtà kankan kó. Ìwọ wá ń sọ pé kólóyè Sunday Ìgbòho ọmọ wo ló kó jọ? Anyága ẹnu rẹ láì. Ẹni tó lọ́mọ ogun tó tún ní sàábé olóyè Sunday Ìgbòho ni. Ó lọ́mọ ogun, ó tún wá ní sàábé. Eléyìí ṣe film trip, ìta ti rí ni, gan ni ìyá fi yí. Bọ́ọ̀ bá sí láyé, tó sì réyàn pìtàn fún ọ, ọyá wọn ti pìtàn àwọn ọ̀rọ̀, àwọn ìṣesí, àwọn ìwà, àwọn ìgbésí ayé tó lóye Sunday Ìgbòho ti gbé tó jẹ́ ní dáadáa tó ti fi gbé ìran rẹ̀ là. Kó tó wá máa wí kàtàkàtà ń gbòòrò ẹnu, mo fi Ọlọ́run tó yẹmí mi búra àti inú ilé tó jókòó sí àti gbogbo bí ọ wà ọ̀ọ́dà tó mi. Wọ́n rà wọ́n pa ọ̀jẹ̀. Èmi mo sọ bẹ́ẹ̀, èmi Adémọ́lá ọmọ omi yálé mo sọ bẹ́ẹ̀. Ìrà ọ́ ń pa ọ̀jẹ̀, omi ata àbómi wèrè àbómi kí ló ń sọ. Àsìkò tá à ń wà àlàáfíà láàrin Ìbà Gani Adams àti olóyè Sunday Ìgbòho. Ẹ ti ẹ̀dúró tí olóyè Sunday Ìgbòho ń bá yín du Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Ìtàn tó ọ̀bá mọ̀, omi ata mọ́ sọ mọ́. Àwọn pìtàn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti ṣíwájú á pìtàn rẹ̀ fún ọ. Lọ́wọ́ ìgbésí ayé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò, ibi tó ti jẹ́ pé láwàní ni ọba wọn ń wé wọn èé mú Ààrẹ Ọ̀nà Kakanfò ń bẹ̀. Ọba Ìbà Gani Adams, ọba ìlú Ìbà Gani Adams láwàní ń wé Fúlàní ni. Oròmọ́ sọ̀kò, ó lè tí mo mú dání nǹkan. Ọwá ń sọ̀tàn lọ́rẹ̀ẹ́ béèrè àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti ṣíwájú wọn èé kú lè. Àtẹ̀ń tó jẹ ní fashion, àtẹ̀ń tó jẹ lójú ogun. Ó ń sọ̀rọ̀ Ààrẹ Látòòsà. Ǹjẹ́ wọ́n gán mọ bí ojú orí Ààrẹ Látòòsà wà? Bọ́ọ̀bá mọ̀ jẹ́ ń júwe rẹ̀ fún ọ. Ààrẹ Avenue ní Bódìjà. Nígbà náà inú igbó ni wọ́n ti òkú Ààrẹ Ọ̀nà Kakanfò sínú ìlú. Kí á lè bá wa sọ? Abíọ́lá tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ fashion bíi wéè tí Ìbà Gani Adams jẹ́ ló náà jẹ́. Ó ń sọ̀rọ̀ Àfọ̀njá.
Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá sọ wá mọ̀ ni ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá sọ̀rànjú kalẹ̀ tèmi gbà tọ́rọ̀ sọ̀rọ̀ náà ló fa ń tọ́fà tó tọ́rọ̀ fi di iṣu atayanyan. Tá a bá pèèyàn ní Ààrẹ Ọ̀nà Kakanfò ìtumọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ní the generalismo of Yorùbá land. Aṣíwájú ogun l'Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń jẹ́. Ọ̀dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò láti gbàṣẹ ogun. Ààrẹ Ọ̀nà Kakanfò l'Aláàfin Ọ̀yọ́ ò ṣígun fún. Àmọ́ ààrẹ tó bá ti wá ranjú kalẹ̀ tí ogun wá ń kóran rẹ̀ lọ ààrẹ kí là pè sáré fashion kan. A sì tún bínú. Ààrẹ ti sọ pé ààrẹ gẹ́gẹ́ fúnra wọn sọ pé ààrẹ 21st century làwọn kò sì sẹ́ni tó bá wọn jà sí. Àmọ́ ẹja sẹnu wá ń dédé síbí. Olóyè Sunday Igboho báyẹn dúró yìí. Kí ló wá dé? Kí ni ìṣòro gangan? Kí làdánwò tẹ́ ní? Kí ni? Bẹ́ẹ̀ bá nìfẹ́ á sọ̀rọ̀ tẹ́ bá fi àpìtàn á pàtàn fún yín. Àmọ́ ẹ má jẹ́ á ka ẹrú kínú ẹrú ọmọ bàjẹ́. Arigidi ní ìpínlẹ̀ Ondo ẹni bá lórí ọ̀fẹ́ láti lọ sí ìlú yẹn ẹ lọ wo ọba ìlú ibẹ̀ Láwàní ní Nwe. A sì bá yín fà á. A gbà pé ń tọ́lọ̀ ń kọnu. Ẹni tí ọba gbà fún nígbà yóò di àlòmọ́gbà ní ẹgbà fólóyè Ìgbòho kó ń lọ lọ́run rán lásìkò tá a wà yìí. Ẹgbà fólóyè Ìgbòho àwa ń wá àlàáfíà láàrin àwọn méje. Mo mọ̀ pé kó tó ṣe fídíò ìwà wàá béèrè lọ́wọ́ Ìbà. Torí coordinator OPC ní ẹ́. Kí ló wá dé? À ń jẹ̀kúrú ọ̀ràn kó tán. Ìwọ kan omi ata kò ní dáa fún ọ. Omi kíni? Omi ata kọ́. Ojú omi ata lọ́ọ̀lọ́rẹ̀ẹ́ kojú àwọn Fúlàní nínú igbó kọ́ ọ máa domi sí wọn lójú. Omi ata dáadáa wo lè wọ́n wá ń pè rẹ̀. Ẹ lọ rèé gbé lọ́wọ́. Kẹ́ má bàa rí ìbínú àwọn ọmọ káàárọ̀ oòjíire. Ewé èrè súnkò gírí yóò yíjú padà. Kí lẹ tó fẹ́ kó lóyè Sunday Adéyẹmọ Òòṣà ó ṣe. Bàbá yìí gbéra. Wọ́n lọ rèé sí àgọ́ láàfin sí Ìbà Gani Adams. Láàfin wọn. Àìmọye ìpàdé lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ìní Ìbà Gani Adams ti wá ṣe ńlẹ̀ Ìbàdàn tán. Tí ẹ gbìyànjú láti ké sí olóyè Sunday Igboho bàbá yóò tó bínú. Bàbá yóò bínú kí wá ni. Àwọn àgbà sì bọ̀ wọ́n ní ìjà lára ò tán bọ̀rọ̀. Ta lẹ̀ ń dùn, ta ní ń lù, ta ní ń lé yín, ta lẹ̀ ń sá fún. The highest oyè láyé lolóyè Sunday Igboho jẹ. Ẹ lè gbókọ̀lú ẹ̀ lọ́wọ́ ẹ̀. Òun lọ́lọ́ ń gbókọ̀lú fún. Ọ̀pọ̀ àìmọye èèyàn tí ọ̀mọ́ kọ̀ Igboho. Àmọ́ látara olóyè Sunday Igboho ó kọ̀lú Igboho ti wà worldwide. Ẹ̀yin náà gbókọ̀lú yín lárugẹ. Arigidi nípínlẹ̀ Ondo ẹgbẹ́ lárugẹ. Ẹ gbórúkọ ìlú yín lárugẹ. Amọ̀tán yín náà. Bàbá dẹ̀ wá dákẹ́ tá a sọ̀rọ̀. Àwa náà kéré. Àbẹ́ ti gbàgbé ni. Látòrí bàbá wa Frederick Fáṣeun. Bàbá tó lódùmarè ní OPC lé lọ́wọ́ gángan jẹ́. Bó o ṣe ṣe. Kí lẹ fi tú wọn? Ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ ọ̀ balẹ̀ lọ. Gbogbo ẹni bá dalẹ̀ Yorùbá pátápátá ò ní jèrè. Bẹ́ẹ̀ bá ti wá gbowó lọ́wọ́ olóṣèlú tẹ́ wàá bẹ̀rẹ̀ sí ní wí kàtàkàtà. Kí ló dé? Ẹ lọ sọ agbẹjẹ mọ́wọ́. Àsìkò tá a wà yìí stop ṣe bẹ́ẹ̀ ló bá dé.
ẹ lọ rèé stop nonsense bá pera rẹ lómi ata wá ń wí dandan ọ̀rọ̀ wá ń ṣépè ó ń gégùn ègún kí ló ń gé ta ní ọ́ ó wá jókòó sórí àwọn àga onídùn ó ń sọ̀rọ̀ kò ní yí ọ́. Olóyè Sunday Igboho owó ra mọ́tò ṣe wọn ògùn lọ́kọ́ wọn àbọn ń fi owó rà ní bí wọn bá bún ẹ̀yìn ẹ̀ lè jẹ kan tá a mọ̀ yín dáadáa. Ẹ lọ rèé dẹ́kun ìwà ìbàjẹ́. Olóyè Sunday Igboho ṣẹ́ ní àrífín o ẹni bá fẹ́ rí Olóyè Sunday Igboho fín yóò rí ìjà gbogbo àwọn káàró òjìrè torí àárí àwọn ọ̀gá yín fín ẹ má rí ọ̀gá wa fín. ní tó bá fi ṣe àwọn tá a bá gbé bà fún bàbá yín ẹ̀yin náà máa gbé bà fún bàbá àti àná ẹgbẹ́ bí wọ́n kán wọ́n bá yọ ti pò kú ọjọ́ orí bá kàn bẹ́ẹ̀ ni sí èrè ni. bá a bá yọ ti pò kú ọwọ́ á sọ ipò ó sọ ipò ìwọ bá ń wé dáadáa àwọn èèyàn ti ń bẹ̀ mí kí n já kó lọ ẹgbẹ́ mi ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí látijọ́ yìí torí pé àìmọye èèyàn tó yẹ nípò Ààrẹ Ọ̀nà Kakanfò àmọ́ lọ ní ìwọ Ìbà Gani Adams ìwọ la fẹ́ fi jẹ́ a sì ti gbà fọ́lọ́ kí wá ló dé àní ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ká gbélé Yorùbá dé ibi gíga. ẹ wá fọ́ọ̀mù kàbá òfò ẹ wá ń wí rádaràdá gbòòrò ẹnu orí yín ti dàrú. ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ̀yin àbí ìpa bí ọmọ. ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá èyí ti ṣe kí ni tí ń ṣe yín kí ló bọ́ sọnù lọ́wọ́ yín kí lẹ̀ ń wá kí. ẹ̀ ń torí kẹ́ ẹ má bàa fi àìkú papòdà ẹ wá ń gba àṣẹ ẹ sọra yín lẹ́rú Fúlàní po kò yóò rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ já níbẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo tá a bá ń ṣe. ẹ já níbẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo ipò. ẹ já níbẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo ipòkípò tá a wà. ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ má bá wa sọ̀rọ̀ rẹ̀ sọ́kùnrin o. ẹ̀yin àgbà òfò àgbà àdánwò àgbà rádaràdá tẹ́lẹ̀ wà ńlẹ̀ káàárọ̀ oòjíire Ọlọ́run o ọba tó ní dédé àkókò tá a wà yìí yóò bí léèrè tìrantìran. Ọlọ́run tó láyé tó lọ́run tó dá yín tó dá wa ẹ̀kọ́ náà tá a wá fi ìka wa ìka yìí ìka tá a fi ń dìbò náà rèé tá a wá fi ń sọ yín dolówó tó jẹ́ wípé owó olówó tá a wá sọ yín dà ìyàlẹ́ wa fi ń jẹ wá kò ní jà mọ́ yín lálẹ́. tí a bá ń sọ pé kò sí election ní 2023 kò ní sí náà lásán yẹn ẹ má káwọ́ àkárẹ̀ yẹn rárá kèéjì ṣe 2023 nìkan là ń sọ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àpilẹ̀ tán ti fẹ́ dìbò wọ́n dì ká 2022 méjì wọ́n dì 2022 ńlẹ̀ káàárọ̀ oòjíire á bẹ̀rẹ̀ láti bẹ̀ kí láǹfààní ìbò tó ń dì ẹ sọ mi kí láǹfààní ìbò tó ń dì
gbogbo ìgbèríko pátápátá lágbègbè wa àdúgbò tẹ́mi ń gbé àti fojú kan iná ìjọba gbẹ̀yìn ní ìsìn tí ń lọ ní oṣù méjì. Ìṣọ̀kan Ọmọ Oòduà TV ẹ máa bá ń ṣí àkàrà lọ́ọ̀fù ẹ̀. Àti fojú kan iná gbẹ̀yìn ń lọ bí oṣù méjì. Wọ́n yá má ṣépè fún yín mọ́ lórí program bó bá bá gbé yín ṣépè bó la ó lè ta yín. Ẹ dá ń lóhùn. Ẹ gbèrò oore fún wa. Ẹ kọ̀ kílẹ̀ ó sú láyìlá. Ẹ ti jayé ọ̀pọ̀ ọ̀dọ́ lẹ káàárọ̀ oòjíire, ẹ ti jayé wọn máyé. Ẹ tó tàtúbọ̀ tán, ẹ wo tọjọ́ ọ̀la. Ìgbà tó jẹ́ wípé àwọn ọmọ ti yín wọ́n ń gbègbè sí ayé ìrọ̀rùn. Ọmọ ti yín ń gbègbè sí ayé ìrọ̀rùn. Ẹ wá fi àwọn ọmọ mẹ̀kúnnù ẹ wá fi wá sínú ìnira. Ọlọ́run wọlá alẹ́ yìí, wọlá ọ̀pọ̀ ibi tó wà nínú òkùnkùn, wọlá pé alówó ńlẹ̀ káàárọ̀ oòjíire mẹ́fìyà jẹ wá gba òmìnira ilẹ̀ Yorùbá fún wa nírọ̀rùn. Wá gba òmìnira fún wa láyọ̀ àtàlàáfíà. Wọlá gbogbo ọmọ tí wọ́n máa bí sáyé lónìí ní dédé àkókò tá a wà sí, wọlá gbogbo àwọn tí ọmọ jáde láyé lásìkò tá a wà ní. Gba òmìnira ilẹ̀ Yorùbá fún wa.